mo gbà ládùúrà pé Ọlọ́run á túbọ̀ máa ró yín ní agbára, á túbọ̀ máa fi okun àṣẹ kún okun yín láti àṣẹ Olódùmarè. Inú mi dùn pé mo àṣẹ. pè yín pé ẹ darapọ̀ mọ́ mi. Ètò Ọmọlọ́lá Talk TV ohun tó wà fún ni láti jẹ́ kí àwọn ọ̀dọ́ bíi tèmi àtàwọn tó kéré sí mi kán rí ipa tí èdè abínibí wa tí ó ń kó ní àwùjọ, láti jẹ́ kán mọ̀ pé èdè yìí kò ń ṣe nǹkan tí a kàn lè gbàgbé báyẹn náà. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní ẹ̀yìn odi tí wọn ò sí lórílẹ̀-èdè abínibí wa tá a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, kò kí ń fi bẹ́ẹ̀ gbé ètò yìí, a kì í fi bẹ́ẹ̀ gbé èdè wa lárugẹ tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Abala méjì lètò yìí pín sí. Abala àkọ́kọ́ ni abala tá a ti ń gbà yín lálejò, tá a ti fẹ́ mọ̀ nípa yín, orúkọ yín, bẹ́ ṣe dàgbà, iṣẹ́ ìṣe yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Abala ẹlẹ́ẹ̀kejì ni abala tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ tí mo pè ní tiwantiwa. Ọmọ Yorùbá àtàtà òun ni mí. Ní abala yìí, àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá ó máa ń wáyé ní abala kejì yìí, tí ẹ̀yin tẹ́ jẹ́ àlejò wa tẹ́ sì máa bá wa tàn mọ́lẹ̀ sí àwọn ohun tí ó kù díẹ̀ káàtó tí a fẹ́ mọ̀ nípa èdè abínibí wa. So a ti bẹ̀rẹ̀ náà rèé. Mo mọ̀ pé olóyìnbó ni yín, ṣùgbọ́n ètò yìí Yorùbá pọ́nbélé ni. Èdè Gẹ̀ẹ́sì kàn lè wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni, ṣùgbọ́n gbogbo ètò yìí fún èdè abínibí òun ni, láti lè gbé lárugẹ, láti lè jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé Yorùbá dùn láṣà, Yorùbá dùn ní ìwà, bẹ́ẹ̀ la dùn ní ìṣe, láti máa jẹ́ kí a máa gbé lárugẹ nípa sísọ èdè abínibí wa. Ìdí pàtàkì tí ètò Ọmọlọ́lá Talk TV tó fi wà gangan òun ni láti gbé àṣà àti ìṣe wa lárugẹ. Mo kí yín káàbọ̀ sà sí orí ètò pẹ̀lú ṣé mi. gan ṣé mo dúpẹ́ ẹ kú atótónu ẹ̀dẹ̀kú iwájú atọ́kùn gẹ́gẹ́ bẹ́ ṣe ti sọ ń pa mi. Ọmọ bíbí Ilé Ifẹ̀ ni mí, ọmọ ilé Ògbòòrò Àmọ̀dó nílé Ifẹ̀ lókè Èrèwé quarters nílé Ifẹ̀ ni mí. Orúkọ mi ni Ààrẹ Ọmọlúàbí Ọládọ̀tun Hasan, ààrẹ àgbáyé fún ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé, ẹgbẹ́ tá a mọ̀ sí Yorùbá Council Worldwide tí mo jẹ́ president fún. Mo dẹ̀ tún jẹ́ amòfin tí àwa náà ti wà nínú iṣẹ́ yìí ní bíi ọdún 18 tá a dẹ̀ tún wò bí tọ́lọ́run ṣì máa mú wa lọ. So a tún wò pé gẹ́gẹ́ bí èròǹgbà wa àti iṣẹ́ tí a mọ̀ gẹ́gẹ́ bí amòfin, a fi ń jẹ́ eléyìí tá a mọ̀ sí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn. Ó wà lára nǹkan tí mo mú lókùnkúndùn. Àwọn ìgbélárugẹ àṣà àti ìṣe wa ó wà lára nǹkan tí mo mú lókùnkúndùn. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, kẹ́ ẹ fi lè rí pé tòótọ́ a pọ́n ètò yín lé, mo ní láti fi Àbújá lẹ̀ láti wá sí Ilé Ifẹ̀ láti lè jẹ́ pé ká lè jọ ní ìjomitoro ọ̀rọ̀, kẹ́yìn náà lè fi ìfọ̀kànbalẹ̀ fáwọn tó ń wò mí nílé àti ní gbogbo àgbáyé. Wọ́n á lè mọ̀ pé ilẹ̀ Yorùbá ilẹ̀ ọlọ́ràá ni, ilẹ̀ tó kún fún wàrà àti oyin ni, ilẹ̀ tí Olódùmarè fi ìbùkún àtàlàáfíà tó fi jíǹkì ni. Ẹ ṣé gan olóòtú. Inú mi dùn torí pé àwọn Yorùbá, ẹ̀yin bàbá wa, tó bá mi ò tówèé pa níwájú yín o, ẹ yọ̀ǹda fún mi o. Ẹ̀yin náà lẹ sọ fún wa pé yínníyínní kẹ́ni lè ṣe míì. Èmi ti sọ síwájú pé ẹ ṣé mo dúpẹ́ sà. Èmi ti sọ síwájú pé òdú làlejò mi, wọn ò kì í ṣe àìmọ̀ fún olóko. Àwa mọ̀ yín, àwọn kan náà mọ̀ yín, síbẹ̀síbẹ̀ náà àwọn kan wà tó jẹ́ pé wọ́n tiẹ̀ ń gbọ́ orúkọ yẹn ni wọn ò mọ àwòrán báwo ni ojú orúkọ yẹn, ta lẹni tó behind orúkọ yẹn gan, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Inú mi dùn pé ẹ pọ́n Ọlọ́run lé lára mi bí mo ṣe jẹ́ ọmọdé, ọmọ tíntín ní pátápátá yìí. Síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ ẹni tí Ọlọ́run kẹ́
tọ́lọ́run sì fún ní ẹ̀mí ìwà ìrẹ̀lẹ̀ tẹ máa ń rí gbogbo ènìyàn tó wà láyìíká yín bíi pé ẹgbẹ́ lẹ̀yin àti wọn torí ìṣe bá mi sọ̀rọ̀ pẹ̀lú yín nígbà míì ó máa ń ṣe mí léèmọ̀ pé èmi ọmọ tíntìní yìí ọmọ tíntìní tí ò tiẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run adániwáyé ò ní jẹ́ kí n jọra mi lójú níwájú yín nígbà kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí amòfin ààrẹ ajàfún network yẹn ń reconnect. Ó dàbí pé nẹ́tíwọ̀kì yẹn lọ ni ó ti wá clear dáadáa báyìí gẹ́gẹ́ bí amòfin gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn gẹ́gẹ́ bí ààrẹ àwọn nǹkan mẹ́ta tí ò papọ̀ òun ló wà nílẹ̀ yìí tí mo sì nílò láti jẹ́ pé ká yànnàná wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Àkọ́kọ́ èmi mọ̀ yín sí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn bẹ́ẹ̀ ni mo mọ̀ yín sí amòfin bákan náà mo mọ̀ yín fún ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá lágbàáyé èyí tèmi náà jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ yìí. Inú mi dùn púpọ̀ àwọn nǹkan yìí báwo ni àwọn ìrìn àjò mẹ́tẹ̀ẹ̀ta yìí torí ọ̀nà mẹ́ta tí ò papọ̀ mọ́ra wọn òun ni báwo ni àwọn ìrìn àjò mẹ́tẹ̀ẹ̀ta yìí báwo ló ṣe jẹ́ ṣé ẹ kàn déédéé jí lọ́jọ́ kan náà lẹ wò pé jẹ́ kí n di ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá ni àbí àwọn ọ̀nà wo ló rọ̀ mọ́ orúkọ yìí kí n tó máa tẹ̀síwájú nínú ìbéèrè mi tó kù. Wọ́n ní bí orí bá dáni sí ibẹ̀ là ń gbé ẹ̀dá máa gbọ́dọ̀ máa yànnàná kí ni ohun àkọsẹ̀jayé ẹ̀ kí ni àwọn ìrìn àjò tẹ́lẹ̀dùmarè rán wá sí ayé wá ṣe gbogbo aláníṣẹ́ tẹ́lẹ̀dùmarè rán wá ṣe ọ̀nà tá máa gbà ṣe òun la máa tọrọ ìrìn àjò tá máa gbà rìn òun la máa tọrọ ká lè rìn láàrin yìí ìbẹ̀ ń ṣe pé a fi ṣègbéraga àwa náà bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí nílé ire tí wọ́n kọ́ tó sì gbẹ̀kọ́ a bẹ̀rẹ̀ iléèwé akọ́bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ primary ní Ansarudeen primary school lókè kòkó mo rìnrìn àjò mo lọ sí secondary school ní Methodist Boys High School ní ìlú Èkó tá a mọ̀ sí MBHS fún àwọn tọ́jú ọmọ Methodist tó wà lágbàáyé a máa ń kíra wa ní non-CB said at least mo kúrò ńbẹ̀ kó tó di pé mo wọ yunifásitì mo lọ sí ilé ìkọ́ṣẹ́ mo lọ kọ́ṣẹ́ bá ṣe ti ń ya àwòrán photographer ní o videographer ní o mo lọ fún bí ọdún méjì kan mo fi kọ́ tí mo ṣe freedom eléyìí fún mi ní okun inú láti wo ìrìn àjò ilé ayé torí pé tọmọ bá lọ sí ilé ìkọ́ṣẹ́ ó yàtọ̀ sí pé kó lọ sí school ọ̀gá á ní pé kó lọ kúnlẹ̀ síta gbangba bí ò bá mọṣá ní pé kó káwọ́ sókè gbogbo àwọn nǹkan yẹn ó fún mi ní ìgboyà àti ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti lè wọlé ayé yìí pé kò sí nǹkan kan nú ẹ̀ wàá wò pé ṣọ́ọ̀gá tó fẹ́ kọ́ ẹ ṣóun gan tiẹ̀ mọ̀wé tó àbó lè sọ English tó bá máa fi wò pé kí ló ní ilé tí mo ti jáde mo ṣáà jẹun 3 square meal kò sí pé èèyàn kan ń dì mí lọ́wọ́ ṣùgbọ́n nítorí pé èèyàn fẹ́ lọ sí ìrìn àjò láti lè bá ọmọ aráyé lò Ọlọ́run á mú ẹ lọ síbi tẹ́ pé ìwọ gan ọwọ́ ẹ lè máa fẹ́ lè tókè wàá máa gbìyànjú ni so níwọ̀nba ìgbà tí mo kọ́ṣẹ́ ní Bariga ní ọdún 1999 sí 2000 tó ní pé mo wọ LASU lọ kọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí amòfin mo bẹ̀rẹ̀ pẹ̀lú diploma in law mo ṣetán mo wọ degree mo parí degree mi nígbà tí mo ti wà ní yunifásitì ni mo ti wà nínú ẹgbẹ́ oríṣiríṣi tí mo ń fi gbéra mi títí débi pé a bẹ̀rẹ̀ pẹ̀lú Yorùbá Council of Students àyà a bẹ̀rẹ̀ pẹ̀lú Yorùbá Council of Youth àyà a bẹ̀rẹ̀ sí ní wọ ìrìn àjò àtìgbà tí ti wà ní yunifásitì ni mo ti jẹ́ oyè tó bá ti ń fi mí jáwé oyè àkókò lé mi lórí 200 level ni mo wà tó fi mí jẹ olú ọmọ ọba Adó Sọba ní abúlé Àdó ní ọ̀nà Ọ̀jọ́ ní Àmúwò èmi àti Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ibẹ̀ náà múlé sí
inú ìlú yẹn àwọn ọlọ́jọ́ bọ́ba ṣèlú àjọgboyè ní ọdún náà lọ́hùn ni gẹ́gẹ́ bí bọ́ba ṣèlú tèmi jẹ́ oyè olú ọmọ ìlú yẹn ní tọpẹ́ tí tẹlẹ́dùmarè lénìí àwọn ti di ibà ààrẹ ọ̀nà kakanfò nínú ọdẹ ti di ààrẹ ilẹ̀ yorùbá náà lẹ́gbẹ̀ẹ́ kan tá a dẹ̀ tún jọ tún ń ṣiṣẹ́ pọ̀ lórí ìlọsíwájú ilẹ̀ yorùbá so níwọ̀nba tí mo summarize yìí ẹ ti rí pé oríṣiríṣi ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ fi mu ṣùgbọ́n Ọlọ́run ọba ló kà wá tó yọ̀ wá sọ́tọ̀ tó jẹ́ káwa náà bá ayé lọ àbí ta ti di ẹni tí wọ́n ti gbàgbé torí kò ń ṣe ìrìn àjò tí a lè sọ pé ikun mú ọ̀tún ò bọ́ sí tòsí sọ́jọ́ ta fi ibi panú ni sọ́jọ́ ta máa rìn nínú ìgbà tí wà yunifásitì mo jẹ́ bí olórí gbogbo akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Èkó tá a mọ̀ sí NANS mo lead NANS ní gbogbo ìpínlẹ̀ Èkó gbà tí mò ń jẹ́ olórí nípínlẹ̀ Èkó nínú ìwọ̀nba ìrìn àjò mi gẹ́gẹ́ bí ṣe wà ń gbà yẹn èmi ni olórí akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tó gba 21 Marco Polo buses lọ́wọ́ gómìnà nípínlẹ̀ Èkó gba ìgbà Aṣíwájú fẹ̀sẹ̀ ń gbéjọba fún Fáṣọlá ń gbà yẹn kò sí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ gbà yẹn tí wọn ò mọ ipa ribiribi tí mo kó èmi ni mo establish special committee on student affairs ń pé kí ìjọba àti àwọn akẹ́kọ̀ọ́ kan máa fi kùn lukùn ká má máa nígbọ́n mi sómi ò tó mo fi lélẹ̀ ń gbà yẹn mo rántí pé ìgbà yẹn náà owó iléèwé LASU wọ́n fẹ́ tigi bọ̀ wá lójú ń gbà yẹn ìjọba tigi bọ̀ wá lójú ṣùgbọ́n instead of pé ká bà iléèwé jẹ́ mo lead gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo ìpínlẹ̀ Èkó lọ bá president wa tó ti wà ń bẹ̀ lénìí ó ṣe ń jáde gómìnà gbọ́ṣẹ́ fi gómìnà lẹ̀ wọ́n lọ bá wọn ní bọ́dí lọ́hùn pé bàbá nígbà tẹ́yìn tẹ́ jẹ gómìnà tẹ́ wà ní Ṣàngó Òde títí yín ẹ jẹ gbogbo mùdùmùdù bàbá wa Awólọ́wọ̀ àrùn pé jígí yín tẹ́ gbé wá gbogbo nǹkan tẹ́ gbé wọ́n tẹ́lẹ̀ fẹ́ fi gbà ìjọba àwa ara wa orí ètò ìpínlẹ̀ Awólọ́wọ̀ lẹ fi gbé kalẹ̀ ìyẹn mí ní pé ètò ọ̀fẹ́ gbogbo nǹkan tó máa máyédẹrùn ó dàbí ìgbà rẹ pé mò ń kọ ewì tí mo fi ń wú aṣíwájú lórí lọ́jọ́ náà lọ́hùn ojú ẹsẹ̀ ń bẹ̀ yẹn ló ti já ní gómìnà aṣíwájú president wa lónìí tó já owó iléèwé láti 70,000 nígbà yẹn wọ́n já sí 35,000 mo tún sọ fún ààrẹ nígbà yẹn pé a lè san 35 torí nígbà yẹn a kì í lọ gbowó owó school fees nílé à ń gba owó school fees nílé a kàn máa ń lọ 250 naira lówó school wa ní gbogbo 2000 dáhùn sọ yìí o ní LASU 150 ni tó bá ti dé 200 level tó bá ti dé 300 level 150 naira so ìgbà owó níyì o kò ṣe ìgbà wọn ayé àwọn bàbá wa ṣùgbọ́n iye tí wọ́n ń san ní LASU as at year 2,150 naira ni aṣíwájú lówó nǹkan ẹ̀yìn ọmọdé yìí ẹ máa lọ púpọ̀ nu wa nígbà mi báyìí àwọn òbí wa ò ní délé lọ sọ fún wọn pé 150 ló máa lọ sọ ẹlòmíì ti gba oníkàlùkù ló mọ bó ṣe ń dọ́gbọ́n sí ṣùgbọ́n aṣíwájú fẹ́ lè tu gbogbo wa ń gbà yẹn pé nígbà tó máa yí owó skul sókè tó yí sí 70 ìjà yẹn bẹ́lẹ̀ àkọ́kọ́ dá gbogbo ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ mo lead skul mo àti skul alọba bcbc dàrú pé àwọn afojú wa gbolẹ̀ àwọn náà gbọ́ pé a lè gbà torí gbogbo ìgboyà yẹn wọn tó bá lọ sí LASU ó dàbí ìgbà rẹ pé láàárín kó lọ kọ́ ẹ̀kọ́ wà tún kọ́ ìgboyà mọ́ torí pé lára àwọn ìgboyà yẹn ó wà nínú àwọn nǹkan tí Elédùmarè fi ń jẹ́ kí iṣẹ́ ìrìn àjò mi gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Yorùbá fi rọrùn torí àwọn nǹkan míì tá a bá fèsì ẹ̀ tá a bá kojú ẹ̀ àti fèsì oríṣiríṣi lórí ilẹ̀ Yorùbá tọ́lọ́run dẹ́gbà fún wa ìwé kárẹ̀ ààrẹ tó wà ń bẹ̀ lénìí kó tó lè jẹ ààrẹ gan ó nípa tí ilẹ̀ gbìmọ̀ àpapọ̀ Yorùbá kó tèmi ààrẹ tí mo wà ní kò sí ẹ̀rọ ayélujára tí mi ò sí àbí orí TV tí a sí Arise ní Channels ní bọ́wọ̀n kan náwọn ẹ̀dọ́sì aṣíwájú àwa dìde pé òkè gẹ́gẹ́ bí orúkọ ilẹ̀ Yorùbá kò ṣe pé a fi ṣe ẹlẹ́yàmẹ̀yà wọ́n torí pé ọmọ ẹni ò ní ṣèdí fẹ́ bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ tí ìjọba ẹlòmíràn a dẹ̀ ti worú ṣàkún pé báwo la ṣe tún máa wà nínú ìgbèkùn lẹ́yìn tá Haúsá ti jọba fún bí ọdún 7 tí wọ́n tún máa lo àdùmọ̀kọ́rọ́ yìí wọ́n tún gbé Àtíkù wọlé láti wọ́n pé kò lè jọ́ bí Peter Obi tiẹ̀ gbìyànjú nítorí pé àmọ̀rú àwọn gbọ́n káfẹ́ràn sẹ́nu ká wá tì la fi dúró tán tọ́lọ́ndẹ́gbà fún wa so kò ń ṣe pé púpọ̀ nú àrin àjò tá a ti rìn bọ̀
pé à ń jà fún school fees ni o aṣíwájú já sí 35 nígbà tó tún ṣe ó tún pín pé ní first semester ẹ máa san 15 tó bá di second semester ẹ̀yin tẹ́ wà ní year 2 ẹ máa san 25 àwọn new fresher wọ́n máa san 35 so wàá san 15 ní first semester tó bá di second semester wàá san 10,000 owó yẹn fún àwọn gbogbo àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó mo tún sọ fún aṣíwájú lọ́jọ́ kìíní àná yẹn pé bàbá àwa táwa wá jẹ́ ọmọ Èkó ń kọ́ àwọn tí wọ́n bí wa síkò àwọn tí a ti fojú ju Èkó ó ní òkè kí la máa ṣe wọ́n lọ sí bursary wọ́n lọ yí ẹ̀yẹn ni wọ́n increase bursary láti 10,000 naira lọ ti ń san tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ gbogbo before then wọ́n ṣẹ̀ṣẹ̀ wá increase ẹ̀ sí 35 yẹn àti 25,000 so bí ìgbà rẹ̀ pé o lọ gbowó ẹ̀ padà lọ́wọ́ ìjọba pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni a enjoy ní gbogbo time yẹn nítorí pé ajá ni àdẹ̀jà lórí irọ́ kò ṣe pé wọn ò lè pọ̀ wá sẹ́yìn ká lọ gbàbẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ohun tí mo lòdì sí ni so àdẹ̀dúró tí ẹsẹ̀ wa méjèèjì pé a fi rí ètò yẹn a fi rí ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjà láti jà ní gbogbo time yẹn láti lè jẹ́ kí mùdùmúdù jọba àwa ara wa nígbà tí mo tún gẹ́gẹ́ bí amòfin mo pé wọ́n fẹ́ wọlé onílé ni èmi ni máa bọ́ síwájú gbogbo ìkọ̀tà ní ìpínlẹ̀ Èkó èmi àtàwọn ìjọba ń gbà mí à gbéná wojú ara wa ìgbà tí wọ́n ṣe Lẹ́kì tó gate nípínlẹ̀ Èkó tẹ́ bá jẹ́ olùgbé Èkó dáadáa ẹ rántí ní around 2018 wọ́n ní second toll gate àti third toll gate pé wọ́n máa bẹ̀rẹ̀ sí tún ní gbowó wọ́n tún wá increase owó yẹn láti bí 200 wọ́n sọ di bí 800 1000 so owó yẹn tó bá yẹ pé a gbà lọ́jọ́ kìíní àná ni ó máa fàpọ̀ àwọn olùgbé Èkó ní àpòyà ṣùgbọ́n mo lead the protest láti stop ẹ̀ wọ́n pè mí kíní kan àwòdẹ má ṣe eléyìí ò sọ pé ìjọba àwa la pé àwa la gbọ́dọ̀ máa dictate ní tìjọba bá fẹ́ ṣe fún wa kò ṣe pé a hate ìjọba àbí a fẹ́ bá ìjọba máa du ọ̀nà ṣùgbọ́n torí pé ohun tó ìka tó bá tọ́ sójú ló yẹ ká máa fi rojú òun la máa fi pẹ̀lẹ́kùtù la fi ń ṣe òkúta jiná ṣòro pé gbogbo ìrìn àjò yìí náà tá a bá máa fi kó pọ̀ ní oríṣiríṣi ṣé ìgbà tí àwọn Haúsá sọ pé kó máa gbé ata wá sílẹ̀ Yorùbá mo lọ bá gómìnà Kogi state nígbà yẹn mo lọ sí Àbújá nígbà tó nígbà àwọn north ni o mo lọ kí fún mi ní tí ẹ bá gbé ata wá àwa gun òòrùn àjàjà yẹn nígbà yẹn lọ́hùn ìjà yẹn ló bí n tó ń pè ní Àmọ̀tẹ́kùn èmi ni mo kọ ìwé sí gómìnà Akérédolú lọ́jọ́ kìíní àná àti gbogbo gómìnà ní gbogbo ilẹ̀ Yorùbá pé pẹ̀lú òǹtẹ̀ bàbá wọn Onírìṣà àti òǹtẹ̀ ọba Akran Badagry àti gbogbo àwọn ọba mìíràn tí wọ́n rí nǹkan tí a gbé ń gbélẹ̀ nígbà yẹn pé tí a bá ní ètò ààbò tó fojú jọ títí wa tẹ́ pé àwọn èèyàn ti wa tẹ́ pé wọ́n á ní bí ọ̀tẹlẹ̀múyẹ́ ìlú bá ṣe ti ń ṣe ní ayé àtijọ́ ni a ṣe kọ ìwé gẹ́gẹ́ bíi pé ká ní ohun tá a pè ń gbà yẹn fọ̀lúmọ́ la pè ńgbà tó dé ọ̀dọ̀ ìjọba ni wọ́n po epo pọ̀pọ̀ tí wọ́n sọ di Àmọ̀tẹ́kùn a dẹ̀ tún wò ó pé kí àjò ẹ̀ lè tún múnádóko a sì tún kọ̀wé sí president nísìn pé kí wọ́n kó Àmọ̀tẹ́kùn yẹn kí wọ́n kó jọ kí wọ́n kó gbogbo ohun tó máa jẹ́ kí ìjọba àwarawa kó lè gbayì kó lè gbẹ̀yẹ kí wọ́n kó gbogbo ẹ̀ jọ òun ni ó dífá fún ọ̀rọ̀ tá a fi sọ fún ìjọba àpapọ̀ pé kí wọ́n dá National Joint Security Network sílẹ̀ èyí tí civilian JTF ṣe wà ní north ta ní àwọn oríṣiríṣi ẹgbẹ́ Ìgbò tó ń jà fún ètò ààbò ta dẹ̀ ní Àmọ̀tẹ́kùn pé kò ní dá tí ìjọba ò bá ní background check àwọn tá a fi ń ṣe aláàbò wa yìí torí púpọ̀ nínú ẹlòmíì ọmọ gọ̀fẹ́ ni tó kàn rí àǹfààní láti join OPC àbí ẹgbẹ́ jàfẹ́tọ̀ ọmọ ènìyàn oríṣiríṣi tó wí pé ìwà jàǹkárì wọnú ẹ̀ ò kúrò nítorí ẹ̀ la ṣe ní kí ìjọba ní background check ta lè jọ máa wò pé ẹni tó fẹ́ kó mùbọn dání ṣó nẹ̀tọ́ àti mùbọn dání ṣé kò tún ní máa fi jalè so àárín yẹn la fi kọ̀wé fún ìjọba àpapọ̀ pé kí wọ́n dá National Joint Security Network wọ́n dẹ̀ ti ń fojú wò wọ́n á tó gbé síta so lẹ́yìn yẹn so tá a bá wo sọ́tún sósì tí gbogbo tẹ́yìn náà ti rí ta ti ṣe sẹ́yìn ẹ rí wípé ó kúrò ní kìrìbí pé àti ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó Elédùmarè ti lò wá láti jẹ́ kí ìgbélárugẹ àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá nínú ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá à ń ṣe àyájọ́ fún 1st of May òun lọ́yìn la pè ní ọmọlúàbí day lára nǹkan tá a fi ń gbé àṣà àti ìṣe ga ni ẹ máa rí pé ìgbà tí máa ṣàfihàn orúkọ mi
mo ní ààrẹ ọmọlúàbí Ọládọ̀tun Hasan, nítorí pé a fẹ́ dá ìwà ọmọlúàbí padà sínú àpèkọ orúkọ oníkálukú wa ni. Bó tilẹ̀ jẹ́ pé Yorùbá ni wá, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ohun tó máa fi ń ṣàpèjúwe ọmọ ojúlówó ọmọ káàárọ̀ òjìrè òun ní pé kán pè ní ọmọlúàbí, ní ìyẹn mínì pé ó dáńtọ́ nínú ìwà àti ìṣe àti ìwà kíkanjú. O ò kì í ṣọ̀lẹ, o ò kì í jalè, o ò kì í ṣe rìkíṣí, o ò kì í ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun. So gbogbo nǹkan tó di rọ̀ mọ́ ìwà ọmọlúàbí òun la ti fi dá ọmọlúàbí school club sílẹ̀ ní primary school, àti dá Yorùbá Council of Students fún àwọn tertiary institution, Yorùbá Council of Youth wà, Yorùbá Council of Women wà, Yorùbá Council of Professionals, over 48. Nítòkì ń ra ẹ̀mí yín nínú àlàáfíà àti ẹ̀mí gígùn láti lè jíṣẹ́ tí Olódùmarè gbé yín lọ́wọ́ síwájú àti síwájú sí i. Gẹ́gẹ́ bí amòfin, mo níbèrè kan tí mo dẹ̀ mọ̀ pé ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n ní ìbéèrè yìí lọ́kàn. Mo mọ̀ pé gẹ́gẹ́ bí iṣẹ́ yín, ọ̀nà ò fi bẹ́ẹ̀ gbabẹ̀ lọ títí torí iṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Àwọn kan fẹ́ dá wa lọ́wọ́ kán bí, rárá, a gbúdọ̀ jà lé lórí kó rí bá ṣe fẹ́. Òun kan lẹ̀ níṣẹ́ tẹ́ ẹ rí lìyàn láàyò nídìí iṣẹ́ amòfin yìí. Ǹjẹ́ gẹ́gẹ́ bí ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lónìí, ṣé gẹ́gẹ́ bí àwa ọ̀dọ́ tá ń bọ̀ lẹ́yìn, ṣé ìrètí ṣì wà pé ìdájọ́ òdodo yóò ṣì wà lórílẹ̀-èdè Nàìjíríà? Torí ní àsìkò tá a wà yìí, láàárín èmi àti yín àtọlọ́hun, a mọ̀ pé ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà máa ń ṣe ègbè fún àwọn tó lówó, tó ní orúkọ, tó ní ipò. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kí ń fi bẹ́ẹ̀ ṣe ègbè fún àwọn tó kù díẹ̀ káàtó láwùjọ tí wọn ò wá láti ilé tó lórúkọ tàbí tó ní owó búrùjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olóòtú, wọ́n ní kò sí ẹni tá a máa fún lọ́kọ́ tó ní rọ́kọ́ sí abẹ́ tiẹ̀. Kò dẹ̀ sí bá ṣe máa fi ẹran sẹ́nu tí a ní wá tì. Kò dẹ̀ sí bí lẹ̀kẹ̀ ṣe lè jẹ́ ká fi lẹ̀kẹ̀ sí ìjọba ẹlòmíràn. Nígbà míì nínú ilé ẹni gan láàárín bàbá sọ́mọ àti aya, oníkálukú ló ń fi ètò tó bá bọ́ ìka tó bá tọ́ sójú la fi ń rojú, tó tọ́ símú la fi ń romú. Kò kí ń ṣe ká gbé ẹ̀bi fáláre nígbà míì. Nígbà míì ètò ìdájọ́, ẹni tí ò bá tẹ́ lọ́rùn kò sí irú awuyewuye tí wọn ò ní fọ̀n sí ìlú pé wọ́n lówó agbára ní o, wọ́n fi ipò wọn lọ́ fi rẹ́mi jẹ́ o, nítorí pé wọ́n á rí pé wọ́n bá adájọ́ sọ̀rọ̀, á rí pé lọ́ọ̀yà yẹn torí ó jẹ́ senior advocate ni. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kí ń rí bẹ́ẹ̀ ṣe rò. Ìgbà míì ẹni tó jẹ̀bi á máa hùwà bí aláre. Ó dẹ̀ pọ̀ ní gbogbo Ọlọ́run nìkan ló oníkùn ló mọ̀ọ́kà. Nígbà míì tó bá délé ẹjọ́, wọ́n á ní kẹ́lòmíì búra. Nítorí ẹ̀ ni mo ti sọ, mo ṣètò kan lénìí ní àná nígbà tí à ń ṣọdún wa ní ọdún lẹ́gàn nílé Ifẹ̀. Mo mọ̀ tó mo wá ṣọdún àyájọ́ fún ìdílé ẹ̀ fún agboolé wa ní agboolé lẹ́gàn nílé Ifẹ̀. Mo wá sọ, mo ní ọjọ́ tá a bá ti ń fi àwọn ohun ìṣẹ̀ṣe wa ká máa fi búra kó tó dín pé ó fẹ́ gbègbésẹ̀ kan, ẹ jẹ́ a jọ dé ìdí ògùn. Nígbà míì tá a bá gbé bíbélì dání ká gbé kùránì dání, ọ̀pọ̀lọpọ̀ míì àti yájú sí bíbélì Ọlọ́run, àti rò pé pépà ni, ẹlòmíì àti ẹ̀ máa fẹ́ fi dẹmọ́. Ó lè kó mẹ́wàá síwájú yàrá ẹ̀. Ìwà tó dẹ̀ bẹ́ẹ̀ nú ẹ̀ ìwà àkekèé. Ẹlòmíì á gbé bíbélì mímọ́ Yorùbá French, ẹ rí pé gbogbo bíbélì ò lè lè kó sílé yìí. Ẹ rò pé máa bẹ́ẹ̀ mi Ọlọ́run nú ẹ̀ ni. Ìmí ìgbà wọ aṣọ funfun látàárọ̀ tílẹ̀ àfi ṣú, ìmí ìgbà wo láwàní tá ga ju ti sánmọ̀. Ṣùgbọ́n ìwà àkekèé ló wà nú àwọn ẹ̀dá máa dámọ̀. So nígbà míì ìrètí wà nínú ètò ìdájọ́. Bó tilẹ̀ jẹ́ pé nígbà míì gbogbo nǹkan ò lè dọ́gba, ìwà wọn ò lè dọ́gba. Àwọn adájọ́ míì, ẹ mọ̀ pé àwọn adájọ́, àárín àwọn lọ́ọ̀yà